Mo kí ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ àpọ̀nbí ọlọ́ba. Àtúbà fún wa, a ní rí wọn gbé sọnù bí ó ṣe bí ọmọ. Gbogbo wa la mọ fọ́tò bàbá tí mo gbé sókè yìí. Odú ni wọ́n, ọ̀n ṣe àìmọ̀fó lóko. Kí Ọlọ́run ọba Elédùmarè kó bá wa lọ́rẹ̀ mi bàbá yìí. Gbogbo wa la mọ Mudiru Markaz pé ìkan gbòógì ni wọ́n nínú àwọn aláṣìṣe Saudi tí wọ́n mọ ojú àtẹ̀yìn ẹ̀sìn Islam tí ò sí ohun tẹ́fẹ́ fi rú wọn lójú. Bẹ́ẹ̀ bàbá yìí wá ń sọ àwọn ọ̀rọ̀ kan lẹ́nu tó mẹ́ta yìí. Kódà àwọn tí wọ́n jọ jẹ́ aláṣìṣe Saudi náà wọ́n ti di alátakò fún wọn báyìí. Wọ́n ti ń fi ikú lé bàbá yìí kiri. Bàbá yìí sì kọ̀ntínú lórí òdodo wọn. Àwọn ẹnu wọn náà fi sọ pàdégún. Báyìí sì ẹnu wọn náà fi ń sọ pé adé ògún mọ́. Wọ́n wá ń sọ àwọn ewu tó wà nínú ẹ̀sìn Islam tẹ́yìn brother and sister wa ń ṣe lẹ̀ Yorùbá. Bàbá yìí ti jáde, wọ́n ti sọ̀rọ̀. Wọ́n nílùú wo ni ẹ̀sìn Islam wọ̀ tí ló yàn dáworo. Wọ́n kàlú oríṣiríṣi pẹ̀lú evidence. Bàbá yìí náà tún wá jáde. Màá play fídíò ọ̀rọ̀ tí wọ́n ṣẹ̀ sọ. Màá play rẹ̀ fẹ́yìn ọmọ Yorùbá. Bàbá yìí tún wá jáde. Wọ́n tún ń kà bí àwọn ọmọ Yorùbá tí wọ́n pera wọn láàfáà Ṣèyíkì Dọ̀túrù tí wọ́n ò níṣẹ́ tó jẹ́ pé bí wọ́n ṣe balẹ̀ Yorùbá torí owó tí Saudi fẹ́ gbé fún wọn ni wọ́n rẹ́dì gẹ́gẹ́ bí ohun tí Rasidi Olúwo ń ṣe, gẹ́gẹ́ bí ohun tí Saidi Shittu ń ṣe, gẹ́gẹ́ bí ohun tí Murani Eleha ń ṣe, gẹ́gẹ́ bí ohun tí Sarafa Aremu sọ̀rọ̀ Arab level, gẹ́gẹ́ bí ohun tí wọ́n ń ṣe. Bàbá yìí ti tú pẹ́rẹ́pẹ́rẹ́ ọ̀rọ̀ kalẹ̀ fún wa. Ẹ jí ká jọ gbọ́ ọ̀rọ̀ tí Mudiru Markaz sọ lórí àwọn tí wọ́n ń balẹ̀ Yorùbá jẹ́ torí pé wọ́n fẹ́ gbowó lọ́wọ́ àwọn Arab. Ẹni mi ò sẹ́ni, èèyàn mi ò ṣènìyàn, a lè fi wá lábàrò lásán. Tí àwọn ìjọba tó bá ń wò pé ètò táwa ń ṣe ó le kókó bí ojú ẹja torí báyìí àwọn bàbá wa ní kókó là ń rọ́ fún adití tí wọn ò bá gbọ́ àwa ó yẹ kó máa gbọ́ ohun tí Mudiru Markaz ń sọ torí pé àwa a lè ṣe ju ohun tá à ń ṣe yìí lọ. Ẹ̀yin olórí wa gangan lẹ́lẹ́ kó ipa tó pọ̀ lórí ọ̀rọ̀ yìí. Báwo làwọn kan sì fẹ́ wà nílùú, wọn ò lóko, wọn ò lódò, wọn ò níṣẹ́, wọ́n ń ba ilẹ̀ Yorùbá jẹ́, wọ́n ń kẹ̀yìn wa síra wa, wọ́n ń da omi ìfọ̀kànbalẹ̀ ilẹ̀ Yorùbá rú. Ẹ̀yin gómìnà wa, ẹ̀yin agbófinró wa, ẹ̀dẹ̀ ń wò wọ́n níran. Tí wàhálà yẹn bá ṣẹlẹ̀, ẹ̀yin náà lẹ́ fèsì ẹ̀. Mudiru Markaz ń sọ tiwọn. Wọ́n ní ohun tójú arúgbó rí tó fi jì sínú tójú ọmọdé sàn yìí bá rí. Ó possible kójú yẹn ní ọ̀fọ̀. Gbogbo wa la mọ̀ Mudiru Markaz wípé mùsùlùmí tó juwọ́ jùsẹ̀lẹ̀ fún Allah ni wọ́n. But now bàbá yìí náà ló wá jáde tí wọ́n ń sọ̀rọ̀. Wọ́n ti rí pé okùn ò ní gùn títí kó má níbi tó ti sàn wá tẹnitẹni takísàdẹ̀ ní tààtàn. Tídí bá bàjẹ́ tó nídìí ló ń dà. Bàbá yìí ti rí gbogbo àwọn ìlú tí ẹ̀sìn Islam ti wọ̀ tó ti sọbẹ̀ dáwóró. Bàbá yìí wá ń ké kànjáwèrè pé ẹ má balẹ̀ Yorùbá jẹ́ ni bàbá yìí fi ń sọ gbogbo ohun tí wọ́n ń sọ yìí. Ẹ jí kájọ listing kájọ gbọ́ ohun tí Mudiru Markaz sọ nínú fídíò yìí. Àtúbà fún wa, a ní rí wọn gbé sọnù bí ó ṣe bí ọmọ. Ilẹ̀ Yorùbá ò ní tọwọ́ wa bàjẹ́ o. Ìwọ tó bá jẹ́ ọmọ ọkọ Yorùbá gidi tó o sì ń ṣe ẹ̀sìn Islam, this is your time to think about what you are doing. Kí ni àǹfààní tí Islam mú wálé ayé wa dúpọ́ wá kẹ́yìn wa síra wa lọ. Ó wá balẹ̀ ayé wa jẹ́, ó wá sọ wá dẹ́dọ́ arìnlẹ̀. Ẹ jí ká ronú. Wọ́n ní pánsá ò fura pánsá já. Àjà ò fura àjájì, bónílé ò bá fura olè ní oko. Ẹ jẹ́ á gbọ́rọ̀ lẹ́nu Mudiru Markaz kí prógrámù yẹn má gùn jù. Àwọn nìyí wọ́n ní ẹ lọ dàlú yín rú, àwọn náà sì ń ṣe áádù pé èmi lágbájá ọmọ lágbájá nígbà tí mo ń ka tírà kan, àwọn tírà kan mo ti ń kà tẹ́lẹ̀ nísìn mo ti wá ka tírà Albani, mo ti ka tírà Usaimin, mo ti ka tírà Bombaz, mo ti ṣe kínní, mo ti wá rí i pé ọ̀nà Sálàfí lọ́nà o. Gbogbo wọn tí wọ́n ń jáde tí wọ́n ń takò mí yẹn ẹ gbọ́ bí tí wọ́n ti ń ṣe àdéhùn. Masha Allah. Ibi tí wọ́n ti ń ṣe àdéhùn kálukú sì ń dárúkọ ààrẹ lọ́dọ̀ àwọn ará Saudi tí wọ́n fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀. Wọ́n sì ń jà fowó ni. Wọ́n ń jà fún yín pé wọ́n lọ fẹ́ máa gbowó ẹ máa lọ dàlú yín rú.
bí wọ́n ṣe ń da gbogbo ayé rú èyí ní sọ̀rọ̀ kan tí mi bá nídìí. Particularly in Saudi Arabia, which is the hub of the Wahhabi school, many of the Islamic heritage sites are being destroyed as we speak. Whether that was the demolition of the graves in Jannatul. Lóòótọ́ Ànábì fẹ́ Aisha lọ́mọ ọdún mẹ́fà. Lóòótọ́ sì ni pé ọmọ ọdún mẹ́sàn-án ló tó wọlé tọ́. Sọ́rí tó bá ń wúwà ká o, tó bá ń wúwà kanu tí kò ń bọ̀ wá gbẹ̀san. Èmi ò mọ̀ bọ́lọ́hun ló dáká o.